ODD mi ate ma ODD mi tare ma jo ko ja ko ma ji ja mi jo ko ma mi yo ogbe mi yo e jo ko me ku wu nu ku mo nya fara ka jo mi nya fara ka jo mi ju mi wu ha pe classe mi fu no do na re to ira ji bari ne ka sino America o to wo le gi ya ma da bi abu volunteer no do atinu re adnesi to po ka yo to dar ko wo re ya ne ba me ka abu volunteer to yo to ji abu mo le ni do mi ni na ko ni na ko ni Ẹgbẹ́ Mẹ́díọ́lá yìí mẹ́kọ́ ọdún yìí mẹ́kọ́ Mẹ́díọ́lá yìí gbá náà dílé tó mẹ́wàá fẹ́ àti mẹ́kà tẹ́mẹ́kà o náà dọ̀wọ́ rè náà wọ́n dọ̀ ní kọ́kọ́ ojì mẹ́nẹ́kọ̀ osùsù mẹ́nẹ́kọ̀ mọ́ ní náà osùsù náà kọ́wọ́ dọ̀ lẹ́ni akpọ̀gà lẹ́ni ẹ̀jẹ̀ gàdí nílẹ̀ amẹ́ríkà alákọ̀dọ̀ agbọ̀lù mẹ́kà ọ̀dọ̀ ló kọ̀ọ̀sì ọba ọ̀dọ̀ pa ẹnu yọ ọ́ agbọ̀lù ògì ẹ̀dọ́ ẹ̀ la fífi amẹ́lẹ́kẹ́ mọ́ gàwé hàn ní amẹ́ ọmọ ní ọ̀dọ̀ ẹ̀mí ẹ̀kọ́ mẹ́rin wọ́n hàn fẹ́ twenty when of you àti kúrìtì omi àná hàn tì ìgbà wẹ̀ dáwé náà di tó mẹ́fà pa. Ní ma pẹ́ náà mi yẹn mẹ́ dé mọ́ mi àgọ́ mẹ́jọ ní mọ́ náà mi náà ká yẹn ti fò. Akpɛnɛ mi maa na yira mi n'amɛlɛ do bɔlɛ mi ŋun atrɔ lɛ yen tɔdzi mi do bɔlɛ amɛlɛ ke ŋun ɛda mo asi wa awoso wa due o due wa di mɔ nínú ɛbɛ sá kɔ wa awoso nana gyina yɛ deɛ saa pɛpɛpɛ ɛna yɛn so yagye nsa ne yagye akokɔ ne yagye ɔmo yɛ dɛn koraa yɛ su suma ne deɛ yɛde esi wɔ yɛ su di mu yɛsi. Esse é o ato da Júlia. Sabe, amanhã eu te digo,